jẹ́ ń já ẹ tán Sulemona Mọ̀lá o. Gẹ́gẹ́ bá a ṣe ń ṣètù ọ̀rọ̀ láàrin Kúnlé Afọ́ọ̀dù àti Désọ́lá Afọ́ọ̀dù lọ́wọ́ ni míì mà tún yọjú eléyìí tó yọjú lágbára. Ẹ̀yin olólùfẹ́ mi wá nǹkan fìdílé, ẹ jókòó lé nǹkan tàbí kẹ́ ẹ wá nǹkan jókòó lé kẹ́ ẹ gbádùn ètò. Níbo ni Ìyábọ̀ Òjó fẹ́ fojú sí? Ìmú àwọn fídíò kan wá fún yín. Gistlover tún ti dá nǹkan míì lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Gbogbo yín náà lẹ mọ̀ Fọlá Tinúbú. Ẹ̀yin tẹ́ ẹ bá mi jẹ́ sáré ṣàlàyé Fọlá Tinúbú fún yín. Ṣé ẹ rí Fọlá Tinúbú? Ó níyàwó nígbà kan fún ọkọ tí Lizzy Anjorin fẹ́, èèyàn Mr. Lawal, tàbí kí n sọ pé Engineer Lawal. Kí ló wá kan ti Ìyábọ̀ Òjó ń bẹ̀? Àti pé kí làṣírí Fọlá tó tú sọ́wọ́ Gistlover tó fi síkànnì ayélujára? Mo sọ fún yín, mo ní ṣe ráwọn single mother tẹ́ ń wò yẹn. Ń play fídíò kan fún yín, ẹ farabalẹ̀. Tí n bá ti play fídíò kan fún yín, ń wà tú àṣírí tẹ́ ẹ gbọ́ rárá. Àwọn single mother mú nǹkan jẹ lábẹ́lẹ̀, wọ́n ń gbé nǹkan sí nǹkan, wọ́n ń gbé logo sí lága, wọ́n ń gbé lága sí logo. Ìwọ tó o bá wà lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ mọ́ kú òǹbẹ́ o, torí tó o bá kú òǹbẹ́ nǹkan ó ṣe ọ́. Mò ń bọ̀ ní kọ́kọ́ gbọ́ àwọn fídíò náà, mò ń bọ̀. Mama Prissy. Ibùjókòó ọmọ wa ló ṣe kókó, òun ló ṣe pàtàkì, olùbàdàn fún ọ̀nà bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ìwọ bá dúró tán ni ọmọ. Bó o ní Fọlá ṣe pàdé Ìyábọ̀ Òjó? Ẹ farabalẹ̀. Gist TV Yorùbá lẹ́wà. Ibi tá a ti máa ń pẹ̀ kẹlu gbogbo ohun tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára láàrin iye àwọn eléré orí ìtàgé wa Yorùbá. Ṣé ẹ rí nígbà tí Fọlá kúrò nílé Mr. Lawal tí ìjà náà gbóná girigiri láàrin òun àti Lizzy Anjorin tí wọ́n fọlọ́pàá mú? Ìyábọ̀ Òjó ló dúró tán gẹ́gẹ́ bí president àwọn single mother. Òun ló wá lọ gbàálẹ̀ ní ti iléeṣẹ́ ọlọ́pàá. Ṣùgbọ́n kí n tó wá tú àṣírí tó wà ń bẹ̀, ẹ kọ́kọ́ gbọ́ fídíò tí Fọlá ṣe lórí Ìyábọ̀ Òjó lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó gbàálẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá. Tí Fọlá Tinúbú ò gba tírénì dáadáa lọ́wọ́ Ìyábọ̀ Òjó ni. Mò ń bọ̀ ná, ẹ má ti lọ ibì kankan, mo wà pẹ̀lú yín bámbám. Ìyábọ̀ Òjó wà láìtàláì. Tí ẹ bá mọ̀ Ìyábọ̀ Òjó, èèyàn tó dáa ni, Ọlọ́run bá. Ṣé rí èèyàn gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ kéèyàn máa ròyìn èèyàn pé kéèyàn máa ròyìn ẹ̀. The way I love that woman, mo love Ìyábọ̀ Òjó bí mo ṣe love àwọn ọmọ mi. Gbogbo yín náà lẹ mọ̀ òṣèré orí ìtàgé Yàn Àrẹ̀mú Afọláyan. Ọ̀bẹ ti bá ń di o. Bó o lọ̀bọ ṣe bá Àrẹ̀mú Afọláyan ń dì, ẹ sáà farabalẹ̀ kí n tú àṣírí fún yín. Ṣé rí nígbà tí Fọlá kúrò lọ́dọ̀ Mr. Lawal tó bọ́ sọ́wọ́ Ìyábọ̀ Òjó tó bẹ̀rẹ̀ sí gba training, àsìkò gba training pé ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ló wà lọ́wọ́ Fọlá. Ìkan ń tẹwó, ìkan ń fún un ní tibítibí, wọ́n jọ ń gbé nǹkan sí nǹkan, wọ́n ń gbé logo sí lága dáadáa tó mọṣẹ́ sí dáadáa. Ẹni ẹlẹ́ẹ̀kẹta ni Mr. Lawal. Òun náà tún ń sọ pé bébì mi, jẹ́ ká jọ máa jàlùbọ́sà padà, jẹ́ ká jọ máa fẹ́ra wa lọ. Wọ́n di mẹ́ta. Ẹ máa bá mi ká lọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, oyún wọ̀. Ibẹ̀ gan wá níbi tá à ń lọ. Ta ló lóyún? Sára àlú èbó tó ń tẹwó ni? Àbí Àrẹ̀mú Afọláyan eléyìí tí ò lè tẹwó ṣùgbọ́n tó ń tẹ̀kànlẹ̀ dáadáa? Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Mr. Fọlá, Mr. Lawal yìí tó jọkọ Lizzy Anjorin gẹ́gẹ́ bí Gistlover ti sọ, òun bẹ̀bẹ̀ ni, kò tí ì máa gbé nǹkan sí nǹkan padà. Ṣùgbọ́n ń gba Gistlover ó máa tú àṣírí ẹni tó lóyún. Wọ́n ní òṣèré orí ìtàgé lẹ́wà Yàn Àrẹ̀mú Afọláyan, òun ló máa lóyún inú Fọlá Tinúbú. Ṣùgbọ́n wọ́n wá Gistlover wá sọ nǹkan kan síbẹ̀. Ó ní wípé Ìyábọ̀ Òjó padà blame Fọlá pé training tí mo fún ọ, kí ló máa ń ṣe orí ẹ? O kì í listen sí training, o kì í listen. Mo sọ fún ẹ pé training tí mò ń fún ẹ ni pé láti máa gbowó lọ́wọ́ àwọn people yìí, kì í ṣe pé láti pé kó o lọ gọra rẹ débi pé o wá lọ lóyún ẹ̀sìn kan. Ṣé ẹ mọ̀ pé oyún ẹ̀sìn lélẹ́yìí? Torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Lizzy Anjorin ti set ring light.
ẹ̀yin olólùfẹ́ mi ẹ subscribe sí YouTube channel. Mò ń mú reaction Lizzy Anjorin torí ó ṣe show fún wọn tààrà ni. Ó ṣe show fún Ìyábọ̀ Òjó lọ́tọ̀, eléyìí tó jẹ́ president àwọn single mother tó gbà Fọlá láàyè. Ó tún ṣe show ti Fọlá lọ́tọ̀, eléyìí tó lóyún ẹ̀sín bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó tún wá ṣe show fún Àrẹ̀mọ Afọláyan, eléyìí tí wọ́n ló lóyún. Àrẹ̀mọ Afọláyan gangan ò wá tí sọ̀rọ̀ pé ṣe lóòótọ́ lòun fẹ́ Fọlá Tinubu, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn àwòrán àti fọ́nrán kọ̀ọ̀kan tí Gistlover tó fi síkànnì ayélujára nínú ọ́fíìsì ni, ní patí ni, èèyàn náà ó ti máa wò pé ó dàbí ìgbà páwọn pípù yìí wọ́n jọ ń ṣe wọléwọ̀de wọn lásán kì í tún wá ṣe pé kíni wọ́n ń gbé nǹkan sí nǹkan nínú ìyẹ̀wù, wọ́n ń ṣeré kọ̀yìn sájà. Fọlá náà ti sọ̀rọ̀, kí ló sọ? Mò ń mú bọ̀ wá fẹ̀yìn olólùfẹ́ mi, ṣùgbọ́n ẹ jẹ́ á jọ dára wa lẹ́kọ̀ọ́. Mo sọ fún yín nínú fídíò mi kan, mo ní ìwọ tó o bá wà nílé ọkọ rẹ dúró síbẹ̀, torí pé tó o bá fi lè kúrò ńbẹ̀, ìdí rẹ̀ ó gbóná. Ọmọ ìkòkò tí ó jàta kí ni wọ́n ní yóò ṣe? Wọ́n ní ìdí rẹ̀ ó gbóná. Ìdí rẹ̀ ó gbóná ju kòkò lọ. Torí pé àwọn tó rí tí wọ́n wà ń town, ọ̀pọ̀lọpọ̀ wọn máa fẹ́ take advantage sí single mother ni. Kò sẹ́ni tó fẹ́ take responsibility. Kódà ibi tí Gistlover sọ dé, wọ́n lé oyún eléyìí sóyún alákọ̀ọ́kọ́. Ó ti kọ́kọ́ níkan tí wọ́n yọ ọ́, ṣùgbọ́n eléyìí báyìí ó dàbí ìgbà pé oyún ẹ̀sín ló fẹ́ jẹ́, ọmọ náà fẹ́ dúró. Ẹ jẹ́ á máa wo ohun tí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin Fọlá Tinubu àti Àrẹ̀mọ Afọláyan? Torí pé ibi táwọn èèyàn fojú sí ọ̀nà ò gbabẹ̀, pé of all people ó wá jẹ́ Àrẹ̀mú Afọláyan. Bóo ni wọ́n ṣe rìnà pàdé? Wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ lórí eléyìí, torí pé sínsín fíìmù leléyìí, torí pé àwọn tó kónú ó kó Ìyábọ̀ Òjó nú. Ẹ á wo ohun tí Ìyábọ̀ Òjó sọ, bóyá òun náà lọ́rọ̀ láti sọ. Ó kó Lizzy Anjorin nú, eléyìí tó jẹ́ ọkọ Fọlá, torí pé ìyẹn jẹ́ ìjọ pé Lizzy gan ìwọ náà kúkú gbọkọ ọlọ́kọ ni. Ó sì kó Fọlá gangan nú, kí lòun náà ní láti sọ? Ṣé lóòótọ́ lòun àtàrẹ̀mú ni wọ́n jọ ń fẹ́ra? Àti pé ó tún kó Àrẹ̀mọ Afọláyan náà, ẹ̀yin náà sì mọ̀ pé Afọláyan family ńlá ni nínú Nollywood. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má lọ ibì kankan, mo sì wà pẹ̀lú yín bámbám náà ni. Ẹ wo, mo tún mú mi bọ̀ wá fún yín, ká tún jọ sọ àjọyépọ̀ lórí tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára, tí ń ṣẹlẹ̀ láàrin àwọn Nollywood Yorùbá wa, Yorùbá level làwa wà níbí báyìí. Ẹ má lọ, ẹ subscribe kẹ́ wá share fídíò náà.